igi lẹ́yìn ọgbà wa ni ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ owó ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kí bàbá wa kú. Àwọn ọmọ Taiwo Hassan Ogogo kígbàjarè síta. Bàbá àwọn ní àrùn jẹjẹrẹ tó sì ti dé ìpele kẹrin, ìyẹn stage 4 cancer. Ìbànújẹ́ ńlá ló gba ọkàn gbogbo olólùfẹ́ eré àgbéléwò àti àwọn òṣèré ilẹ̀ wa kan. Lẹ́yìn tí àwọn ọmọ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ogogo ọmọ kúlódò jáde tàwọn tomijé lójú tí wọ́n sì ní ara bàbá àwọn kò yá. Àrùn jẹjẹrẹ tó lóyìnbó ń pè ní kánsà ló sì ń dà á láàmú. Ó sì nílò ìrànlọ́wọ́ àti àdúrà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní kíákíá wàrà sísà bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ní kì í ṣe ìrànlọ́wọ́ owó làwọn ń béèrè fún o. Torí ọkùnrin olóṣèlú tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlaró fẹ́ díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn ni. Sẹ́nitọ̀ Ọlámilẹ́kan Solomon Adéọlá táwọn èèyàn mọ̀ sí Yáyì ló ti ń gbé gbogbo ìtọ́jú òṣèré yìí látìgbà táwọn ti wà lẹ́nu rẹ̀. Ẹni kò tí ì rẹ̀ látìgbà náà. Ní ìrànlọ́wọ́ táwọn nílò ni dókítà òyìnbó tàbí oníṣègùn ìbílẹ̀ tó lè tọ́jú gbajúmọ̀ òṣèré tíátà táyé nífẹ̀ẹ́ sí dáadáa yìí títí tí yóò fi gbádùn dáadáa. Wọ́n ní àwọn nílò àwọn èèyàn tó máa lè bá jàjàdù ẹ̀mí rẹ̀. Bóyá yóò tiẹ̀ ní àǹfààní láti tẹ̀síwájú láti máa gbáyé. Torí àwọn ilé ìwòsàn táwọn ti ń ṣe ìtọ́jú fún ti jáwọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ láti tẹ̀síwájú nínú ìtọ́jú àrùn jẹjẹrẹ. Wọ́n ló ti wà ní ìpele kẹrin báyìí. Wọ́n ní àwọn ilé ìwòsàn wọ̀nyí ti ní káwọn pọkànpọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n àwọn gbàgbọ́ pé táwọn bá rí ẹni tó mọ̀ nípa ewé àti egbò dáadáa, ó ṣeé ṣe kó yẹ àìsàn náà. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú, arábìnrin Haleemah tó jọ bàbá rẹ̀ bí ìmúmu yìí ní àwọn ò tiẹ̀ tètè mọ̀ pé irú àìsàn burúkú báyìí wà lára Ogogo. Ó ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn làwọn tó mọ̀ pé bàbá àwọn ní kánsà. Ó ní pẹ̀lú rẹ̀ náà téèyàn bá tiẹ̀ rí ọkùnrin yìí kò lè mọ̀ pé irú àìsàn tó lágbára báyìí ń bá a fínra. Haleemah ní ó ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde lára rẹ̀ ni. Ó ní pẹ̀lú gbogbo ìrora yìí gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa yìí ṣetán láti jà fún ẹ̀mí ara rẹ̀. Ẹ̀ ló ní ọkàn akin láti yè. Nínú fídíò tí arábìnrin Haleemah gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ ló ti ní. Ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn nítorí bàbá mi ni mo ṣe wá. Wọ́n ní àrùn jẹjẹrẹ tó sì ti wà ní ìpele ìkẹrin àìsàn náà. Àwọn ilé ìwòsàn sì láwọn ò lè tọ́jú rẹ̀ mọ́. Ẹ jọ̀wọ́ èyí kì í ṣe ìkéde láti tọrọ owó bí kò ṣe láti tọrọ ìrànlọ́wọ́ fún bàbá mi. Wọ́n sì fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ sẹ́nitọ̀ Yáyì torí òun ló ń san àwọn owó ìtọ́jú wọn látìgbà tá a ti bẹ̀rẹ̀ wàhálà yìí. Ohun tí mò ń bẹ̀bẹ̀ fún ni pé ẹnikẹ́ni tó bá lè ṣe ìtọ́jú bàbá mi bóyá lọ́nà tàwọn òyìnbó ni tàbí lọ́nà ti ìbílẹ̀, ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ jáde. Bàbá mi ò ṣetán láti kú, bẹ́ẹ̀ lèmi náà ò ṣetán láti pàdánù rẹ̀ báyìí. Ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá mọ ẹni tó lè ṣe ìtọ́jú fún bàbá mi lọ́nà ti ìbílẹ̀ tàbí ti ìṣègùn òyìnbó, ẹ jọ̀wọ́ ẹ sọ fún wa nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ kí dádì mi kú. Ìrànlọ́wọ́ yòówù tẹ́ ẹ bá lè ṣe. Nikẹ́ni tẹ́ ẹ bá mọ̀ pé ó lè tọ́jú àrùn jẹjẹrẹ, ẹ jọ̀wọ́ ẹ ránṣẹ́ sí mi. Ẹ jọ̀wọ́ ẹ má ro towó tí ẹ bá mọ ẹni tó lè ṣe ìtọ́jú wọn. Àwọn pàápàá sọ pé àwọn kò fẹ́ kú. Mi ò tí ì rí bàbá mi nínú ipò báyìí rí. Mo kàn wá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ fún bàbá mi ni. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fún ọkùnrin yìí láǹfààní láti gbáyé. Ẹ bá rí bàbá mi, ẹ ò lè mọ̀ pé ó ní àìsàn tó burú bẹ́ẹ̀ lára. Bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn làwa pàápàá ṣẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe wọ́n. Ẹ la ṣetán láti gbìyànjú ohunkóhun tẹ́ ẹ bá mọ̀ àbí ẹnikẹ́ni tó lè ṣe ìtọ́jú fún wọn. Láti ẹ̀ ti ṣe ìwé ìrìnnà láti gbé wọn lọ sí orílẹ̀-èdè India fún ìtọ́jú. Fún àwọn dókítà sọ pé ó léwu láti gbé wọn wọ inú ọkọ̀ òfurufú nírú ipò tí wọ́n wà báyìí. A gbọ́ pé iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ lè wò wọ́n sàn. Ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá mọ ẹnikẹ́ni tó lè ṣe ìtọ́jú wọn tí wọ́n sì máa lálàáfíà. Ẹ jọ̀wọ́ ẹ kàn sí wa. Ẹ jọ̀wọ́ ẹ ṣàánú mi ò lè máa wo bàbá mi kí wọ́n kú báyìí. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni arábìnrin Haleemah ṣe àlàyé rẹ̀ tó sì tún bú sẹ́kún. Ẹni tó máa rí fídíò àwọn ọmọ Ogogo yìí tí kò ní káàánú wọn. Ọ̀rọ̀ yìí bá àwọn olólùfẹ́ Ogogo àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ pàápàá lójijì. Torí kò sẹ́ni tó mọ̀ pé irú àìsàn ńlá báyìí bá àgbà òṣèré ilẹ̀ wa yìí fínra. Ojú ẹsẹ̀ sì ni àwọn òṣèré ilẹ̀ wa àti àwọn olólùfẹ́ Ogogo ọmọ kúlódò bẹ̀rẹ̀ sí ní pín fídíò náà káàkiri orí ìkànnì ayélujára wọn. Tí kálukú ń sáré sọ́tún tán sáré sósì ìrànlọ́wọ́ kan tàbí òmíràn fún gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa yìí. Wọ́n sì ń bẹ̀bẹ̀ pé tá a bá rí ẹnikẹ́ni tó mọ dókítà tàbí oníṣègùn ìbílẹ̀ kan tó dájú tó sì jólóòtọ́ kó kàn sí àwọn òṣèré ilẹ̀ wa bíi Bíọ́lá Adébáyọ̀, Tóyìn Abraham àti àwọn ọmọ Ogogo fúnra ara wọn. Àdúrà là ń gbà báyìí pé kí Ọlọ́run jọ̀ọ́ kó rán ọwọ́ ìwòsàn àti ìtura sí àgbà òṣèré ilẹ̀ wa. Ti fi ayé rẹ̀ jì fún agbo òṣèré láti kọ́ àwọn èèyàn lọ́gbọ́n àti láti tú ọ̀pọ̀lọpọ̀ ìdílé ṣe. Kí Ọlọ́run jọ̀wọ́ kó bá wa wò sàn kí ogun náà má sì gbérí mọ́ láéláé. Hello everyone. I'm here for my daddy. He has cancer and is
stage 4. Hospital is saying that they cannot treat him again, like they can't give him chemo again. So please, you are not here to beg for money. And I really love to appreciate Senator Yayi. He has been the one helping us, has been the one footing the bills. It's still, even what I'm here for, Gongo, is that if you can treat my daddy, if you can start chemo for him, whether it's medical or the or herbs, Ibile, enjoy to your room. My daddy doesn't want to die. I don't want my daddy to die. He's in pain. He's not happy. Please. If you know anybody that can treat me, be like me or medical way, enjoy to your love. Am I giving the guys? Please, I'm begging you, any help, anything, anybody that you know that can treat cancer, please, I'm begging you. That is stomach is swollen. He said, please, you can send me a DM or my sister, or even his own DM. My sister will be able to get you to his phone. Please, if you can treat my daddy, please send me a DM. I'll be checking my phone. Please, I don't want my daddy to die. Please. God, give me this one. It's no money, but if you know anybody that can treat my daddy, Joe, please. He's saying that he doesn't want to die. Please, I've never seen my daddy looking up pain before. I'm not even around. Please, Joe, to your love. Hello, everybody. Good evening. I meant to ask for help for my daddy. He has cancer and it's really bad. And the hospitals are refusing to treat him. At least, please, give this man a chance. Nobody wants to do anything. Why not yet ask for money? Nobody's asking for money, but please, if you know somebody that knows somebody that can help. This man has a strong will to live. You see him, you can't even know that something is wrong that bad. It's just starting to show. We didn't even know until like 3 weeks ago. So please, I'm begging you. If you know somebody that knows somebody that will be willing to treat him, anything, we're willing to try anything. Please, why not yet ask for money? Nobody's yet asked for money. My big uncle has helped Yayi. He has been of great help. Like, nobody even knew that he would show up for us this way. But if he's willing to do anything, but please, if you know somebody that knows somebody that will be willing to treat him, would really appreciate it. Please, I can't watch my daddy die. I can't